èyí ni iye owó táwọn tó ń lọ sí Mecca lọ́dún yìí máa san. Àjọ tó ń rí sí ètò ìrìn àjò sílùú Mecca nílẹ̀ wa National Hajj Commission of Nigeria NACON ti sọ di mímọ̀ pé mílíọ̀nù 5 náírà 4.9 million làwọn ẹlẹ́sìn mùsùlùmí gbogbo tí wọ́n ń lọ láti ilẹ̀ Yorùbá máa san láti lọ sílùú Mecca lórílẹ̀‐èdè Saudi Arabia láti ṣiṣẹ́ hajj lọ́dún yìí. Lílọ sí Mecca jẹ́ ara òpó kan nínú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí Ọlọ́run ọba Allah ṣe ti sọ pé káwọn tó bá lówó lọ́wọ́ máa ṣe é. Mílíọ̀nù 4.5 náírà 4.5 million làwọn aláṣẹ ọ̀hún kọ́kọ́ kéde pé owó ìrìn àjò ọ̀hún máa jẹ́ lóṣù kọkànlá ọdún 2023 tó kọjá yìí, ṣùgbọ́n nítorí bí owó náírà ilẹ̀ wa ṣe ń fojoojúmọ́ jálulẹ̀ ló mú kí wọ́n ṣàfikún sówó ọ̀hún báyìí tó sì ti lọ sókè gidi ju ohun tí agbára àwọn mẹ̀kúnnù lè kà báyìí mọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, owó ọ̀hún ni wọ́n máa lò fáwọn tó ń lọ sílẹ̀ mímọ́ ọ̀hún láti fi pèsè ọkọ̀ bàálù tó máa gbé gbogbo wọn lọ àti èyí tó máa gbé wọn bọ̀ wá sílé padà. Lára owó ọ̀hún ni wọ́n máa tún lò láti fi pèsè oúnjẹ gidi àti ilé gbígbé tí wọ́n máa gbé ní gbogbo àsìkò tí wọ́n bá wà lọ́hùn-ún. Èyí àtàwọn ohun míì ni wọ́n láwọn máa lo owó ọ̀hún fún tí gbogbo wọn pátá kò sì ní dààmú ní gbogbo àsìkò tí wọ́n bá wà nílẹ̀ mímọ́ tí wọ́n bá ń ṣe iṣẹ́ hajj wọn. Àtẹ̀jáde kan èyí tí igbákejì alukoro fún àjọ ọ̀hún abilékọ Fatima Usara fọwọ́ sí, èyí tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 3 oṣù kejì ọdún 2024 yìí. Níbẹ̀ ló ti sọ pé àjọ NACON ti gbìyànjú gidi láti má ṣe jẹ́ kí ìnira wà fáwọn tó ń lọ sí Mecca lọ́dún yìí nípa pé kí àfikún kankan má dé bá owó tí wọ́n máa san fún iṣẹ́ hajj tọdún yìí. Mílíọ̀nù 4.5 náírà lówó tá a sọ pé kí wọ́n san, ṣùgbọ́n nígbà tí owó náírà ilẹ̀ wa ń fojoojúmọ́ já wá sílẹ̀ ló tún ṣokùnfà bí a ṣe ṣàfikún sówó ọ̀hún tó sì di mílíọ̀nù 5,100 náírà báyìí. Àjọsọ ọ̀rọ̀ tó dánmọ́rán ti wà láàrin alága àjọ NACON Malam Jalal Arabi Ahmed àtàwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè Saudi Arabia tẹ́lẹ̀, ṣùgbọ́n owó dọ́là tó ń fìgbà gbogbo lọ sókè yìí ló fà á. Kódà owó ọ̀hún ìbá tó mílíọ̀nù 6 náírà tí wọ́n máa san, ṣùgbọ́n lára pé ìgbìyànjú wá sì sórere ló ṣe wà ní ìwọ̀nba báyìí. Ṣá o, owó ọ̀tọ̀ ni àwọn tó ń lọ láti àárín gbùngbùn òkè ọya máa san fún ìrìn àjò ọ̀hún. Mílíọ̀nù 4,800 náírà 4.69 million ni wọ́n máa san, nígbà táwọn tó ń lọ láti ìpínlẹ̀ Yola àti Maiduguri máa san owó mílíọ̀nù 4,800 náírà 4.679 million. Fún gbogbo àwọn tó fẹ́ lọ sílẹ̀ mímọ́ ọ̀hún, àjọ NACON ti rọ̀ wọ́n pé kí wọ́n tètè sanwó wọn sápò ìjọba kó tó di ọjọ́ ajé Monday ọjọ́ 12 oṣù kejì ọdún 2024 yìí, kó tó di pé wọn kò ní láǹfààní láti sanwó náà mọ́. Wọ́n ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí níjọba orílẹ̀-èdè Saudi Arabia fáwọn aláṣẹ orílẹ̀-èdè gbogbo dà láti sanwó wọn tí kò sì ní yọ orílẹ̀-èdè Nàìjíríà náà sílẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.